Kù dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn àwáṣe yín lọ́ba gbé yín ga fún àánú àtọ́jú rere tí a rí gbà. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ nínú ayé wa, èyí tẹ́ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tẹ́ ò tún ṣẹ́. Àdúpẹ́ fún àánú tí a fi rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkọkànlá. Ògo ni fún orúkọ mímọ́ yín Olúwa. Ọ̀rọ̀ tá ò gbéyàwó lénìí ó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kọkànlá. Àkòrí tí a ò gbéyàwó lénìí sọ wípé jẹ́ kí wọ́n fò, jẹ́ kí wọ́n fò. A mú àkọ́sórí wa nínú ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Yóò sì ṣe ní ìkẹyìn, èmi yóò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa lá àlá, àwọn ọmọdé yín yóò máa ríran. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìwé Númérì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkọkàndínlọ́gbọ̀n. Númérì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n a ò ṣe ní pápápá nítorí àkókò wa. Ẹsẹ̀ ìkọkànlá. Mósè sì wí fún Olúwa pé nítorí kí ni ìwọ ṣe tí o fi ń pọ̀n ìránṣẹ́ rẹ lójú? Nítorí kí ni èmi yóò ṣe lè rí oore ọ̀fẹ́ ní ojú rẹ tí ìwọ fi di ẹrù gbogbo ènìyàn yìí lé mi lórí? Ìṣe èmi ni ó lóyún yún gbogbo wọn yìí, ìṣe èmi ni ó bí wọn, tí ìwọ fi wí fún mi pé máa gbé wọn lọ ní ọ̀kan àyà rẹ, bí baba ti gbé ọmọ mú sí ilẹ̀ tí ìwọ ti búra fún àwọn baba wọn. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹtàléníogún. Olúwa sì sọ fún Mósè pé ọwọ́ Olúwa aburú kí bí ìwọ ò rí nísinsìnyí bí ọ̀rọ̀ mi yóò ṣẹ sí ọ, tàbí bí kì yóò ṣẹ. Ìkẹtàlélógún. Mósè sì jáde lọ, ó sì lọ sọ ọ̀rọ̀ náà fún àwọn ènìyàn. Ó sì pe 70 ọkùnrin nínú àwọn àgbà ènìyàn ìjọ, ó sì mú wọn dúró yí àgọ́ ká. Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú àwọsánmọ̀, ó sì bá wọn sọ̀rọ̀, ó sì mú nínú ẹ̀mí tí ó wà lára rẹ̀, ó sì fi sí wọn lára. Àwọn 70 náà ó sì ṣe nígbà tí ẹ̀mí náà bà lé wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọtẹ́lẹ̀, ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n ó kù 2 nínú àwọn ọkùnrin náà sí ibùdó. Orúkọ èkíní a máa jẹ́ Eldadi, orúkọ ìkejì a máa jẹ́ Medadi. Ẹ̀mí náà sì bà lé wọn, wọ́n sì ń bẹ nínú àwọn tí a kà, ṣùgbọ́n wọn kò jáde lọ sí àgọ́, wọ́n sì sọ tẹ́lẹ̀ ní ibùdó. Ọkùnrin kan sì sáré, ó sọ fún Mósè, ó wí pé Eldadi àti Medadi wọ́n sọ tẹ́lẹ̀ ní ibùdó. Joṣua ọmọ Núnì ìránṣẹ́ Mósè, ọ̀kan nínú àwọn ọkùnrin rẹ̀ dáhùn, ó wí pé Mósè olúwa mi, dá wọn lẹ́kun o. Mósè wí fún wọn pé ìwọ ń jowú nítorí mi nìyẹn. Gbogbo ènìyàn Ọlọ́run ìbá lè jẹ́ wòlíì, kí Olúwa kí ó fi ẹ̀mí rẹ̀ sí wọn lára. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nínú bíbélì kíkà wa tòní, Ọlọ́run mú lára ẹ̀mí tó wà lára Mósè, ó sì fi sí ara àwọn 70 àgbààgbà, nítorí ó ti ṣe àròyé pé ẹrù jíjẹ́ aṣíwájú àwọn ọmọ Ísírẹ́lì ti pọ̀jù fún òun láti gbé. Nítorí náà àwọn 70 àgbààgbà náà bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀. Ọ̀dọ́mọkùnrin kan wá sọ fún Mósè pé àwọn ọkùnrin 2 kan tí kì í ṣe ara wọn náà ń sọ tẹ́lẹ̀. Ní gbígbọ́ èyí, Joṣua sọ fún Mósè pé kí ó dá wọn lẹ́kun. Ẹ̀wẹ̀, Mósè dáhùn pé kò ní ohun lára tí Olúwa bá fi ẹ̀mí rẹ̀ sí gbogbo ènìyàn lára, nítorí ìfẹ́ inú rẹ̀ bó ti ń borí nìyẹn. Mósè sì tẹ̀síwájú ní tòótọ́. Àwọn aṣíwájú tòótọ́ sì máa ń gba àwọn àsọtẹ́lẹ̀ wọn láàyè láti fò. Àwọn alásọtẹ́lẹ̀ wọn láàyè, wọ́n máa ń gbà wọ́n láàyè láti fò. Ẹnìkan béèrè lọ́wọ́ pásítọ̀ kan nígbà kan, kí ló dé tí ẹ fi fàyè gba ìrìbọmi ẹ̀mí mímọ́ láàrin àwọn ọmọ ìjọ? Ó fèsì, nítorí tí wọ́n bá gba agbára ẹ̀mí mímọ́, wọn yóò sáré ju àwọn olùṣọ́ àgùntàn wọn lọ. Èyí yà mí lẹ́nu, nítorí àdúrà mi ni pé kí àwọn ọmọ mi tóbi jù mí lọ,
Ní gbogbo ìgbà tí mo bá ń gbàdúrà fún àwọn pásítọ̀ ìjọ Ìràpadà, mo máa ń ní kí Ọlọ́run ṣe ìlọ́po méjì ìfàmì òróró yàn lórí ayé mi kí ó sì fi fún wọn. Nítorí tí ìyẹn bá ṣẹlẹ̀, iṣẹ́ mi yóò rọrùn sí ni. Fún àpẹẹrẹ, nígbà tí wọ́n bá gbé òkú wá sínú ìjọ pé kí a jí dìde, ǹjẹ́ ohun ìyàlẹ́nu kọ́ ni bí asọ́nà kan bá lè pe òkú padà sí ààyè láìsí ìdásí tàbí dídásí olùṣọ́ àgùntàn mìíràn. Ọ̀pọ̀ olùṣọ́ àgùntàn máa ń ṣe ohun gbogbo nínú ìjọ wọn nítorí wọ́n rò pé àwọn nìkan ló lè ṣe é. Irú àwọn olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ máa ń padà yọ ara wọn lẹ́nu láì ní ìdí ni o. Báwo ni Ọlọ́run ṣe lè mú ìsọdi púpọ̀ bá ìjọ tí àwọn òjíṣẹ́ kò bá gbìyànjú láti gbé àwọn yòókù dìde láti sin Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́? Nígbà tí àwọn olùṣọ́ àgùntàn bá ní kí Ọlọ́run ró àwọn ọmọ ìjọ wọn lágbára, tí gbogbo àwọn ọmọ ìjọ bá gbóná fún Ọlọ́run, ìsọjí ńlá yóò wà. Iṣẹ́ ìránṣẹ́ yóò sì tẹ̀síwájú. Nígbà tí ó jẹ́ òtítọ́ pé nígbà tí gbogbo ènìyàn nínú ìjọ bá gbé òṣùwọ̀n agbára Ọlọ́run, wọ́n lè má fara balẹ̀ mọ́ o. Kí ó sún wọn láti máa gbọ́ ìwàásù pásítọ̀ nìkan. Olùṣọ́ àgùntàn tó bá gbọ́n kò ní dá wọn lẹ́kun o. Kàkà bẹ́ẹ̀, olùṣọ́ àgùntàn yẹn kí ó tọ́ wọn kí ó sì fi wọ́n sí ibòmíràn kí wọ́n lè ní ipa lórí àwọn yòókù pẹ̀lú àmì òróró náà tí wọ́n ti gbà. Bẹ́ẹ̀ ni, wọ́n lè ṣe àṣìṣe o, ṣùgbọ́n pẹ̀lú ìtọ́ni olùṣọ́ àgùntàn, pásítọ̀ àti ìrànlọ́wọ́ Ọlọ́run, wọn á yege. Olùfẹ́, tí o bá jẹ́ aṣíwájú ní èyíkéyìí ayé àti ààyè, wá ìdàgbàsókè àwọn tí ó rọ̀gbà yí ọ ká, àwọn ènìyàn tó ń sìn lábẹ́ rẹ, nítorí yóò mú iṣẹ́ rẹ rọrùn. Ní àfikún, nígbà tí wọ́n bá gba agbára, jẹ́ kí wọ́n máa fò. Kókó ọ̀rọ̀: àwọn aṣíwájú tòótọ́ wọ́n máa ń wá ìrólágbára àwọn ènìyàn tó ń sìn lábẹ́ wọn kí wọ́n lè fò. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú jùlọ, oore ọ̀fẹ́ láti jẹ́ kí àwọn tí ó ń jọ́sìn nínú ìjọ wa kí wọ́n máa fò, kí wọ́n gba agbára Ọlọ́run, kí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run kí ó lè tẹ̀síwájú, kí ó sì máa di ìmúgbòòrò àti ìfilọ́lẹ̀ káàkiri gbogbo àgbáyé. Olúwa yọ̀ǹda agbára náà sínú ayé gbogbo àwọn onígbàgbọ́ àti àwọn olùjọ́sìn ní tòótọ́ o. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò gbọ́ àdúrà yín. Ó dàbọ̀.